You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. One love TAMPAN, the one who said to her, if I'm there for I to that tell one of the women. Toyin that I register. I got our competition my register. So now I say click on TAMPAN program. I remember me to start to click here. But we don't know what am I register. I'm not thinking about register. As one love Ghana and motion pictures producers association of Nigeria. When I became the president, I was dedicated to me. I don't know if I show you to they have been wonderfully supportive. When the first adoption, they don't go on. Can one actually run with your own name? Don't know, but no check is also one of the one of TAMPAN. Don't I'm happy to inform you this morning. I'm happy to inform you that yesterday evening, Nick Akanshi, Kinarami, is actually to Abuja. So, needed that second level, she wants the one of the open Katakata. So, now, please, no tell them the Chama of but on our last my presented for him can so I get to ask is theater, arts, and motion pictures practitioners association. Previously, one love TAMPAN. So, producing the total journey. So, 100% supported by the nígbà tí abúlé a ní láti ṣe applicants ọmọ ẹgbẹ́ ọmọ tàbí lọ́dún grant ṣùgbọ́n tí pẹ́ jù àwa ní over 600,000 that's how she four versions like that's 640 or something 640 ẹ̀rọ àwọn five almost 640 or 700,000 nígbà àwọn pípẹ́ òní ní ìlú ìjọba tó dá àwọn tó bá ṣe tó bá ṣe lọ tàbí pẹ́ ètò pẹ́ ó máa mọ́ ṣàárẹ̀ torí àwọn ọmọ san owó òjì láti kàgbà àwọn kan lè ní wọ́n gba ìka yẹn ọ́fíìsì wọn ò sí bẹ́ẹ̀ kò bá ẹ̀fẹ̀ kú gà ẹ̀fọ́ ẹ̀fọ́ láti kàgbà sọ ẹ̀fẹ́ mi wà dúró àwọn kò fẹ́ mọ̀ bàbá ẹ̀fọ́ náà mi. So nígbà táwọn píkà ìka yẹn bá sẹ́yìn síta àwọn tó gbà wọ́n á ní ní tíátà àti àkóso just producers. Association of the Yoruba, we will withdraw those ID cards from the youth. I'm afraid the open January ending. And we follow them. Theater arts and motion pictures practitioners association of Nigeria. And come out to you to carry to the TAMPAN office about ìgbà àfiṣẹ́gbẹ́ ìbọ́sá àpapẹ̀lẹ́ ìṣòro lẹ́yìn ṣe wàhálà ètò ìwáfò àfiṣẹ́tù àpapẹ̀lẹ́sì. lẹ́yìn yẹn aṣètò tó ṣètò ọdún wọn wà lọ́wọ́ lónìí not a constitution that caters for the welfare of city members. Today we have a constitution tí o pé Mr. Latin gorí Mr. Yikondi member is member irrespective of your status. ẹgbẹ́ ọ̀pọ̀ fẹ́ kẹsẹ̀ ní o fẹ́ kẹsẹ̀ ní ìjọ ìjókòó wọn látàwọn ẹ̀ṣẹ̀ sọ olóyè ìjọba láti ẹ̀jẹ̀ wọn ní báwo ọ̀dọ̀ bíi ti rà. Bàbá ẹ̀ṣẹ̀ gbogbo so kò sí tó lè jẹ́
àparò kan ò tó tọ́ lọ ṣùgbọ́n wọ́n á parí ẹ̀ wọ́n á parí ẹ̀ wọ́n á fi ìjọba lórí èdè orí èdè wọn lórí èdè náà wà lórí Bello Ọ̀túnbàdé Ọ̀sánlábí is the chairman board of trustees ló ti tó ní èdè. Hello, am I communicating? Olóyè ní local government ló ti tó ní èdè. Jọba vibrate. Olóyè ní state ló ti tó ní èdè. Àwọn àpapọ̀ kan ṣùgbọ́n tó bá ti sọ owó ẹ̀ financially now automatically qualifies you as a financial member of TAMPAN. To participate, that means you are a responsible member of TAMPAN. Ìyà ò ní jẹ́, I can assure you. Ṣùgbọ́n ẹ máa ń ṣe kọ́kọ́, ẹ máa ń dákẹ́ fi àgbẹ̀rẹ̀ ayé. Mo pe lágbàdá ṣiṣẹ́ kò wá. Ìsìlẹ̀ àtàṣe ìlú Ondo State fọwọ́ kò wá rẹ̀. Ẹni kan pè àwọn àti fún àṣìṣe. Ó ń dé lórí ẹ̀kúrò. Under 24 hours as soon as security. Jọba ìlú. Jọba ìlú. Under 24 hours. Any one of you tó bá sọ professional fee fún ẹni àtọ̀ of your choice. Ìbá ìjọba ọ̀rẹ́ ṣe fún ẹ lọ́fẹ̀ẹ́. Tó bá ti agree in principle. Lọ́fẹ̀ẹ́ fẹ́ bẹ́ẹ̀ ṣe. Today, tó bí ọdún kan máa lórí o, tẹ ẹ bá kò sí ọdún láti sàpọ́ǹtì ní ẹ̀fọ́ wa ló ń tẹ́ kíkọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń tẹ̀lé stáà ní aṣọ nígbà òní tuntun ara aṣọ ẹ̀kọ́ wà lórí. Ẹ̀tọ́ ọ̀hún àwọn kúndùkú tó yẹ máa yẹ sí màá lọ láàrin wọn náà wà. Nígbà tó ní yẹn tó bá wá sọ pé káàdì bá tó tó pé wá yá torí kò sáré náà tó ṣe ìbàdàn ẹ jẹ́ ká tó máa wẹ̀ ká tó máa yọ kẹ̀kẹ́ ṣùgbọ́n tó bá tó lórí ìyá àti ẹ̀gbin ẹni yẹn tó wà fún àgbàsí náà ó wà fi iṣẹ́ ìbàdàn sílẹ̀ fún ayélujára òun àtàwọn ṣọ́ọ̀rọ̀ fún wa torí pé relationship ti wà láàrin wa àti àwọn ẹgbẹ́ yòókù tí wọ́n lẹ́sẹ̀ nílẹ̀. Òṣùpọ̀ sáà láti pọ̀ bú òòlù ọbẹ̀ náà. Ìtara kan bí ọmọ àgbàdo yẹn ọlọ́run fi ìyàjọ́ rá. Distinguished TAMPAN members, I'm happy to present to you the new TAMPAN constitution. These are new constitution. Ìjọba àkọ́kọ́ náírà, ìjọba 2000 láti mẹ́ta bá jọ ṣe. Wà á máa rí àgbà àti lórí fóònù ẹ̀ bó ṣe ń ní bó ṣe ní àgbà àti báńkì. Tó bá sáré ní ìṣòro, o lè gbà bẹ́ẹ̀. Ẹ̀ka yá ti 10,000 náà, 25 lórí ní ibẹ̀ yẹn. Ó kọ́ ní ìtọ́ tó lè ṣe. Ẹgbẹ́ kọ́ ló máa bẹ sọ síbẹ̀. Ẹgbẹ́ kọ́ ló máa bẹ rìsíìfù alert. So ìgbà tó lọ ẹ̀jọ̀ ìsàkúlẹ̀ how my food sir. Thank you sir. Ẹgbẹ́ kọ́ ló máa bẹ tó máa bẹ ní ìsìnkú alert wọ́n ló máa ìsìnkú fún ara ẹ̀. Tó ti ìsìnkú alert ẹ̀ fún ẹ̀ tó níbẹ̀ fún bàtà àgbàgbà lọ́jọ́ iwájú ká lè rí ọ̀rọ̀ tọ́ka sí. Tábàtì wà bẹ́ẹ̀ bàbá àgbàlagbà wa àwọn mẹ́ta fẹ́ ṣe ọlọ́run àbá gbogbo ẹ̀rọ wà múra yìí. Ọ̀rọ̀ lórí ìṣọ́ra fúnra ọlọ́run náà. Láti ẹni ọ̀fà kí eku lé gbogbo ọmọ sọ fún gbogbo. Mo ti sọ fún àwọn task force and I have met with state governors. Gbogbo ọdún kan tó kọjá yìí àfikún ìjọba ènìyàn. Òfin láti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ with immediate effect. Anybody, no matter how highly placed
tó o bá ṣí ìṣòro tó o bá sọ̀rọ̀ ẹ̀yẹ ọmọ àtúntò ìrúṣẹ̀ wọ́n yẹ kó kọ́ mẹ́rin òtún tó wọ́n ṣe. ṣáàgbọ́n ara tó o bá sọ owó ẹgbẹ́ pásítọ̀ nínú àtúnṣe tó ti sáì ọmọ ẹgbẹ́ wa ní ẹ̀ o gbọ́dọ̀ tẹ̀lé òfin wa. 11,000 naira ṣùgbọ́n àwọn ti ṣe jù nínú 11,000 yẹn national ní 60%, state àti local wọ́n ní àwọn ẹgbẹ́ ọ̀rẹ́ state àti local ní 50%, 50% lọ́wọ́ state àti local ní 50% fún ọ̀nà ẹgbẹ́ nìyẹn. tí ó bá ní location tó sanwó tó dé location 25,000 naira ló bá san ó ṣe wà lọ́wọ́ nìyẹn. Ó tó yìí sí irinṣẹ́ ó bẹ̀rẹ̀ láti sìn lọ. Any national program bá wá ṣe any camera tó bá lóyún tó yẹ wọ́n máa sí sábẹ́rẹ̀. Anybody ìwà ìjọba ìrìnsẹ́ ìwà ìjọba ìṣẹ̀lẹ̀ àfọwọ́ ìwà ìrìnàjò àfọwọ́ lóyún ìṣọ̀rọ̀ ìrìnàjò. Òfin wẹ́ẹ̀kẹ̀ sọ wípé o ti sọ ọ̀rẹ́ náà ní báyìí. Òfin wa sọ wípé tó wá lọ sọ ẹgbẹ́ wọn tún láti lè gbà 3 months. 3 months tó wá lọ sọ ẹgbẹ́ wọn lẹ́yìn a máa process ẹ̀sìn tẹ̀ ẹ̀rọ ẹgbẹ́ yìí for 3 months 90 days. Láàárín 3 months náà òfin wa tó sọ ọdún bàbá wọn. Ó wà ní o. Ìwé tá a bá pè fún industry tá a pè ní foundation for ó wà bẹ́ẹ̀. Gbogbo ilé ti fi ẹ̀rọ sáyẹn pé ẹ̀fọ́ àwọn ọmọ bá ṣe tó bá lọ kí ìṣọ̀rọ̀ ẹgbẹ́ ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ ọgbà fún àwọn oṣù mẹ́ta káfí ìwé òde wá lọ́wọ́ àpótí jìbìtì náà oṣù mẹ́ta yẹn kó tó jáde òfin ká bá ṣe oṣù tó ọgbẹ́ tó wà bá ìlú yẹn. So as of today, any national program is your state meeting, no camera must roll. With immediate effect. Láti kábà yé mi, gbogbo ọmọ ẹgbẹ́ tó san owó pátápátá tí wọ́n san owó ìṣọ́láṣí wọn àtàwọn àdúró láti ẹ̀. Ẹ̀yin àti òkè rẹ̀ fún mi. Àwọn tí wọ́n san owó ìṣọ́láṣí wọn tí wọ́n san owó àdúró láti ẹ̀. Mo bẹ wọ́n sọ fún wọn ní àǹfààní ẹ̀ máa bẹ̀rẹ̀ lórí ìjókòó bí sáàbù rẹ̀ yí lórí wọ́n gbé ìdíje lọ ìyá yóò àwọn sẹ́ńtítì lórí ẹ̀dá àgbà ọdún náà ṣiṣẹ́ pẹ̀lú wa ìtura àwọn ọ̀rọ̀ bàbá fún truth. Ọlọ́run létí ọlọ́run ló wáyé wá lẹ́nu iṣẹ́ rẹ̀. Ẹgbẹ́ wa ní pọ́wà kan. Tàbálà ní ṣe kan tuntun. Mo sílẹ̀, mo sọ níjọ́ yẹn, kí la pẹ́ ti bẹ̀ membership. Bàbá kí ìlú membership á gbé lọ ìlú olẹ́fẹ́ Nàìjíríà, Canada, US, UK, ọ̀rọ̀ba ní ṣàkàsì. Bàbá kí ìlú Nàìjíríà á gbé lọ state, Ondo, Èkìtì, àwọn bá ní ṣàkàsì. Ibi tó bá wọ́n tó kẹ́kẹ́ lọ bá kí ìlú yẹn gbà. So wọ́n ṣe wọ́n máa fẹ́ wọ́n ti ayé ìdílé. Àwọn akéèké orí orúkọ ẹ̀ between now and the next 2 weeks ó bá jù wọ́n ti ṣe díẹ̀ o ẹ wá lè ṣe òjì ẹ̀ nílẹ̀ o between now and the next 2 weeks tọ́ba akéèké orúkọ ẹ̀ owó làbí àdàsá á gbé orúkọ ẹ̀ á gbé fọ́tò ẹ̀ sí á gbé fóònù ẹ̀ sí láti lè fún ìkó àfẹ́gbẹ́ra ọ̀fẹ́ ẹni ẹ̀ka sì tó bá lọ tàbí ẹni òtò níjẹ wọ́n ní fóònù ẹ̀ bẹ́ẹ̀ àǹfààní àwọn tí ò fọ́ ìṣọ́ránsì àgbà sí ẹ̀ kò sí bẹ́ẹ̀ o àwọn tí wọ́n sọ ìtàn ló wà bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ wa nìyẹn àfọwọ́ká tó 10,000 afẹ́wọ́ ìlú 1,000 tá a lè ké tà tí wọ́n bá fẹ́ responsible members of TAMPAN àgbàdo ìsàlẹ̀ owó tuntun afẹ́wẹ́ èèyàn kò tí ọ̀rọ̀ wá àárín o tó ẹni wá ní pé òun ti ga ju ẹgbẹ́ wa lọ àwọn tó wà ní state by state tó ní now grace olùkọ́ sáfẹ́ náà wò wá táwọn wọlé state board àwọn tó kọ́ mẹ́tì rẹ̀ ló ṣe ẹgbẹ́ o
ìrànwọ́ ẹ̀yin state governors report wọn fún wa àbá ẹ̀sìn àjẹwò àkàmọ̀ṣọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá report wọn fún wa àrùn international káwọn ìrọ̀tọ̀ṣọ̀ state ẹ̀ má ẹ̀ka suspect àwọn national officers pọ̀ àdìsí nàrà àti kàwáwé láàrin àwọn ìfẹ́ pàtàkì àtìkà àtìkúráwá àtìkọ̀ọ̀tì. àwọn ẹ̀ṣẹ̀ yẹn káàpà ṣe dá sí owó tuntun ìṣẹ̀lẹ̀ ayé yẹn ìdílé kan máa bá yà ọ̀rẹ́ rẹ̀. ilé ẹ̀rọ ojú ìlú ayé èjì ìṣẹ̀lẹ̀ òkú ẹ̀rọ wá tẹ̀lé ọ̀rẹ́ tó pẹ́ kó sáà ń wọlé ìlú náà gbà. ṣùgbọ́n àwọn ti fi ọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ so id card yẹn ni wọ́n máa pè lọ́wọ́ education. ìwọ́n tó o bá ti ní id card lọ́wọ́ as from January máa lọ education wọ́n máa ti fi òfò. That is the truth. Yes, àwọn tó wà tí wọ́n lè má láti kàdé wọn lọ́wọ́ ibẹ̀ ni wọ́n ẹ̀ fara balẹ̀ dáadáa. àwọn tó wà lọ́wọ́ ajá nínú àwọn ọmọ ẹ̀ṣin wọn wá kiri bẹ́ẹ̀ náà wọ́n wú kí wọ́n fẹ́ kọ́ wọn nígbà tó ń bọ̀ ṣe yẹn. àríkù kọjọ àríkù afẹ́ nígbà tó lè lò ó. àwọn onígbò ọ̀hún ti dẹ́gẹ́dẹ́ tí a ká kú. wọ́n wá ní wọ́n máa bọ̀ láti 70,000 láti 50,000 àwọn ọmọ ọlọ́wọ́ tó máa rà mú lórí. wọn ò kúkà tó máa yàtọ̀. ẹni tó ń gbé lọ́dún lókèṣọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́dún kọ́ ó ti kú. Ààfọ̀ ṣẹlẹ̀ lọ. Láti wákàtí lọ, tó o bá ní group, go and register your group with your state government, which is the state government. Tó o bá lọ sọ̀rọ̀ ní practice, tó o ní group, Mr. Lati Productions, tó o practice for your state. Orúkọ gbogbo ọmọ group rẹ àti activities ní kò submit rẹ̀ sí fún wẹ́ẹ̀rọ ọ̀yọ́ state. Tó bá ti di 4th February, àwọn committee máa screen àwọn tó ní group yẹn. Àwọn ọ̀rẹ́ qualify láti ní group who will meet with group leaders. Àwọn àti qualify láti ní groups. Ọmọ ọmọ yẹn a máa fún ọ ní TAMPAN ID card but a máa fún ọ ní TAMPAN ID card àwọn tó kù ní kọ́fọ̀ oríṣi ẹ̀dá fọ́ọ̀mù yẹn. Àwọn afọ́lé TAMPAN ID card ṣùgbọ́n orúkọ gúúpù ọ̀gá wọn orúkọ gúúpù yẹn ó wà wàpọ̀. Kò TAMPAN wà ní wọ́n mọ̀ pé training ó là wọ́n pè. Àwọn ọ̀gá tí àlẹ́ ní wọ́n submit kí ni wọ́n yẹ. Tó wáyé pé 50 wọ́n submit. Tó wáyé pé 30 ní àwọn committee yẹn ni wọ́n believe pé wọ́n tó ní group. Proof or to the next year. So ọ̀gá àwọn ọ̀gá yẹn lè try as much as possible láti ṣe nǹkan bó ṣe yẹ kí wọ́n ṣe. Gbogbo ayé wọ̀ pé Jésù ṣe wà. Gbogbo ayé wọ̀ pé wí authentic school of Ghana ó wà. Àwọn ọmọ pé ọmọ Adébára productions ó wà. Mr. Latin productions ó wà. Ṣùgbọ́n ó ní ìdí àìpé nínú ọ̀rọ̀ mi. Ó lè tẹ̀wọ́ ní opportunity ìpolówó káwọn ọmọ ẹgbẹ́ lè kàtẹ́ ìdè kéde bá wà lè mọ̀ àwọn tó ṣe kí ló bá sùn lẹ̀. So you have to do it the way it should be done or you don't do it at all. So register your group with TAMPAN. We will screen you and give you the result of the so ọ̀rẹ́ mi àwọn ọ̀rọ̀ ṣé wà. So why education? Bẹ̀rẹ̀ ID card lẹ́dà tó bá lọ́wọ́ group lónìí wọ́n á bẹ̀rẹ̀ ID card wọ́n ní ID card training fọ́dọ̀ àtàkùn. Ẹni tí ó bá wá sí ID card wà lọ́wọ́ ẹ̀ á bẹ̀rẹ̀ pé organisation ló block sí tó bá ní AGM tó bá fi ID card ẹ̀ lọ́wọ́ ó fi láti bá wọn ṣe. Tó bá ní àwọn ẹgbẹ́ báyìí relationship ni ó fi láti ṣe torí ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìjọ tẹ́lẹ̀ ni wọ́n lọ sí meeting local ní wọ́n lọ sí meeting in state
lẹ́nu meeting national wọn ò dẹ̀ kì í rí iṣẹ́ ṣe. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.